alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillahi ọpẹ́ ni fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ọba Allah kó má bà ọpẹ́ ẹnìkọ̀ọ̀kan wa jẹ́. Mò ń kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa gbogbo wúmọ̀ ń ṣe ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam káàkiri àgbà ńlá yé pé a kú ọdún a kú yèdún ọ̀pọ̀lọpọ̀ ọdún òun náà ni a ó sì láyé insha Allah rahman gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú sẹ̀ríà òun ṣe ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí pé tí a bá fẹ́ sọdún báyìí ọjọ́ mẹ́ta gbáko náà la fi ṣe ọdún iléyá. Ẹni tó lọ máa fún láǹfààní láti lè pẹran rẹ̀ ní ọjọ́ ọdún irú ọjọ́ òní báyìí bá láìfi o, ṣùgbọ́n tó wà lórí ìrìn àjò àbí wọ́n wà níbì kan àbọ́lọ́wọ́n bá ború ẹni bẹ́ẹ̀ láti lọ́jọ́ òní ọjọ́ kejì iléyá aláǹfààní láti pẹran wa, bẹ́ẹ̀ ọjọ́ kẹtàláyà láti lè pa ẹran wa. Eléyìí wọ́n pè ní ayamu teshrik nínú sẹ̀ríà Islam. Muhammad kò sọ fún abákan náà yìí pé táwa pẹran wa yìí tán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká pín ẹran yìí sí mẹ́ta ni ẹja pín sí o. Ẹ má jà á fi jẹjẹkújẹ o, ẹ má jà á fẹ́ràn léyà wa mọtí o, ẹ má jà á fi mọtí o kéèyàn fẹ́ràn léyà mutí wàláì kò ní láàdá ọdún náà o, kò sí láàdá ẹran tó pa. Nítorí délé yìí ẹ̀ẹ́dẹ̀ kan sẹ́nu ara yín ẹ̀ẹ́bì kan ṣe sàárà ẹ̀gbẹ́ ìkú pamọ́ bó ṣe jẹ́ nìyẹn. Wasalaamu alaikum wa rahmatulahi ta'ala barakatu. Ẹ̀kọ́ ńlá ó ń bẹ nínú Islam pàápàá nínú ọdún iléyá tá a wà yìí. Ọdún iléyá kọ́ wa lẹ́kọ̀ọ́ gan. Lára ẹ̀kọ́ tó kọ́ wa òun náà ni wípé ká jẹ́ onísùúrù. Ẹlẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ ni ká mọ̀ pé àdéhùn wa. Ẹlẹ́ẹ̀kẹta náà ni ká jẹ́ ntí ọmọ sàdúrà. Ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀rẹ̀ ni pé ká jẹ́ ntí ọ làwọ́. Ànábì wa Ibrahim alayhi salatu wasalam nígbà tí ń ṣe àdúrà tó ṣe sùúrù Ọlọ́run padà kẹ́ lẹ́yìn àdúrà tí ń ṣe pẹ̀lú sùúrù rẹ̀ Ọlọ́run padà fún lọ́mọ alálùbáríkà. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé ó gba àwọn màláìkà lálejò ó sì dáadáa sí wọn ó náwó ó nára pẹ̀lú àánú Ọlọ́run ọba. Lẹ́yìn sàárà tó ṣe yìí ẹ wá wo ẹran àgbò ńlá tọ́lọ́run fi ta Ànábì wa Ibrahim alayhi salatu wasalam tó fi ta lọ́rẹ. Bákan náà níbẹ̀ náà ni pé gbólóhùn Allahu akbar Allahu akbar Allahu akbar èyí tí à ń ṣe yìí tó wá di sunnatu muakkadan tí gbogbo ayé náà fi ń wí káàkiri àgbà ńlá ayé. Màláíkà Jibril alayhi salatu wasalam òun ló kọ́kọ́ ṣe é tí sọ pé Allahu akbar Allahu akbar pẹ̀lú ẹran àgbò tí ń mú bọ̀ bó ṣe ń mú bọ̀ náà l'Ànábì wa Ibrahim alayhi salatu wasalam sọ pé la ilaha illallah. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ òun náà ni Ànábì wa Ismail alayhi salatu wasalam ló sọ pé walillahil hamdu. Ìtumọ̀ mẹ́tẹ̀ẹ̀ta náà ni pé Allahu akbar Ọlọ́run ọba lọ́ba tó tóbi jù tẹ́nì kò tóbi tọ́lọ́run ọba mọ́. La ilaha illallah kò sí irú Ọlọ́run kò sí irú Ọlọ́run irú èèyàn ń bẹ irú Ọlọ́run ṣùgbọ́n kò sí kíni o kò sí irú Ọlọ́run. Walillahil hamdu ọpẹ́ ní fọ́lọ́run báwọn bí Ismail ṣe wí lélẹ́yìí ọba tó gbàdúrà àwọn kọ́lọ́n kọ́tẹ́ ọgbà tiwa náà mọ̀ sí eléyìí ní òkú fẹ́ ní kọ̀ọ̀kan wa taqabbalallahu minna wa minkum wa amal salih inshallah. Bẹ́ẹ̀ ṣe ń wo yìí ẹ share rẹ̀ kẹ́lẹ̀ subscribe lórí péjì yìí Imam Olúwakẹ́mi TV pẹ̀lú ògo tọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ ọdún láti láyé inshallah. Wassalamu alaikum wa rahmatullah.